nínú wà téyìn owó téyìn ò fi kó ìbínú Ọlọ́run ọba ẹni kó fìyà jẹ ìfẹ́ tàbí kó dalẹ̀ rẹ̀ tó lọ́lọ́run gẹ́gẹ́ lọ́ba àfẹ́ the loving one alwadud bọ́ ọba pọ́nlé tó ọba dúró tì ọpọ́n Ọlọ́run lé ọdúró tì Ọlọ́run bọ́ ọba jàǹbá rẹ̀ bóyá nínú ìnira bóyá nínú ìdààmú àbójúkòkòrò ló mú ọ dalẹ̀ fẹ́ tàbí kó jàǹbá àfẹ́ gbàgbọ́ ti jàǹbá Ọlọ́run ọba o gbàgbọ́ ti dalẹ̀ Ọlọ́run wá bira rẹ̀ léèrè ǹjẹ́ tó ọba dalẹ̀ Ọlọ́run àbọ̀bá jàǹbá Ọlọ́run sórí rẹ̀ gbé ó ní ìbéèrè tí mo wá béèrè wípé kí ni ń dùn ọ́ nínú kí ni pọ̀ lẹ́kún sẹ́mi pọ́ Ọlọ́run ní báyìí tó ọba ṣe ń torí tọ́lọ́run ọ̀rí dùnú Ọlọ́run bọ́ bá ṣe ń torí ìtayé ayé lọ́ọ́ rí dùnú ayé ò sì lè dùn yẹn lójú kó kópa yẹn lẹ́kún lọ subhanallah. ẹlẹ́ẹ̀kejì níbi ìtàtà ń bá bọ̀ arákùnrin wa gbé owó ó gbé ọlá ó gbé gbogbo tó ní ó gbé fún jàpá jàpá ní kí ló dé ó lóun gbúdọ̀ dúpẹ́ òun gbúdọ̀ appreciate ẹlẹ́ẹ̀kejì bí tá a ti sọ̀nà náà ǹjẹ́ èmi àti ẹ̀ ń dúpẹ́ lórí ìfẹ́ lọ́wọ́ ẹni tá a nífẹ̀ẹ́ ìwọ ọkọ sọ́ọ̀tì ẹ̀ mọ ìyàwó rẹ̀ ẹni tó dáná látàárọ̀ kódà bí yóò bá jọbẹ̀ ó yẹ kó fara dà á kí ló dé tí ò bá wá bímọ ńkọ́ ìyá làtí ìyá mórí pẹ̀lú ọkọ tínú rẹ̀ ò fi dùn sàpọ́nlé rẹ̀ sàgbéga rẹ̀ kí ló dé gan tẹ́yìn ọkùnrin bá péjọ kí ló dé tẹ́ mọ́ sọ̀rọ̀ ìyàwó tẹ́ bá fẹ́ tẹ́ mọ́ sọ pé ọ̀rọ̀ obìnrin máa fẹ́ sú mi kẹ̀rẹ̀kọ́ rojọ́ ìyàwó rẹ̀ ń ti dáadáa àìdá lọ́n rojọ́ àṣírí nìwọ ìyàwó tó bá ti ráwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀ tẹ́ bá ti ń pọ́n lé ọkọ rẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa lẹ́yìn nù ṣùgbọ́n tó bá ti rí àwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn tẹ́ bá ń wú ọtí kàtẹ́gbìn a jẹ́ pé ẹjọ́ tí ọkọ rẹ̀ ń rò lẹ́yìn nípa rẹ̀ kó dáná ìyàwó ilé kíntín kí ló dé tó wá ń useless ọkọ rẹ̀ tó bá lọ rojọ́ ọkọ rẹ̀ ní fámìlì yín láìda ìwọ gẹ́gẹ́ ń sọ pé aláìda ni torí àmbásádọ̀ inú ilé yín lọ jẹ́ nílé ọkọ rẹ̀ o láàrin ọ̀rẹ́ láàrin ará láàrin ojúlùmọ̀ jẹ́ wọ́n pé ọ rúùtù abọ́kọ̀kú ó dà tó ọ̀bá wa abọ́kọ̀ rẹ̀ kú sọ́kọlọ́kọ̀ lọ́ọ́ kú ni ẹjọ́ tó ń rohùn wàláì ni ò jẹ́ tẹ̀síwájú nínú ọ̀fẹ́ bí ààrẹ léèrè pé ṣé birthday ló yẹ kó máa celebrate ni àbí wedding anniversary ń bẹ nínú ìrìn àjò ayé tó bá wà ní kékeré kó máa ṣe birthday títí tó fi lọ ilé ọkọ tàbí tó fi gbéyàwó lé ṣùgbọ́n tó bá fi wọlé ọkọ tó fi gbéyàwó lé tán in tó dáa jù ní pé kẹ́ máa celebrate wedding anniversary ọdún àkọ́kọ́ in tẹ́ achieve ọdún ẹ̀kejì in tẹ́ achieve ọdún ẹ̀kẹta tẹ́ dórí ọdún kẹwàá tó bá wá ti di pé àwọn ọmọ yín náà dàgbà àwọn ọmọ yín náà ti ń yàn wọ́n yanjú àwọn ni wọ́n wà máa ṣe birthday fún yín padà tó bá yí pé bẹ́ẹ̀ la ṣe é ṣe ó ṣe é ṣe kífèé o má forí sápọ̀n máa appreciate ẹwọ àwọn bàbá tàná wọ́n dùn ìyàwó wọn nínú wọ́n sì ń pọ́nlé ní gbogbo ọ̀nà wọ́n rà kó wọ́n jọ ń wọ̀ jáde kódà wọ́n á máa dúró ń dúró tí wọ́n máa fi pé ìyá sẹ̀rírè ìyá kìnìkan rè ìyá lágbájáre inú wọn máa ń dùn sí ìyàwó wọn bẹ́ẹ̀ náà la ìyá tàná wọn á kúnlẹ̀ láàárọ̀ kùtùkùtù wọ́n kí ọkọ wọn wọ́n tó kí wọn lórí pé wọ́n ń dúpẹ́ wá bìrẹ̀ ìlérè ǹjẹ́ ọmọ orí kí ọkọ rẹ̀ david bọ́ tiẹ̀ kí ó ní wọn ò lóòkì láì sọ mọ́ ṣòbò subhanallah ọlọ́run o gbogbo ìdílé ti ń sunkún kí ló dàdílé irú ọkọ mi ò mà tọ́jú mi kò appreciate mi kí ló dàdílé irú ìyàwó mi kò mú gbogbo wàhálà àti ìdààmú tí mò ń ṣe kò appreciate ẹ̀ lọ́kàrẹ́ bá fi ń shake mo bẹ̀ ọ́ pẹ̀lú àkókò tá a dé gbogbo ìdílé ti ń dàrú dákun bá a tó dákun torí ọlọ́run àti gbà pé wọ́n lọ bá a fẹ́ ìwọ gẹ́gẹ́ nìfẹ́ wọ́n wọlá títóbi ọkọ rẹ̀ alwadud ìdílé tí ò sí fẹ́ ń bẹ̀ dákun bá a dá padà tọkọtaya tán fẹ́ra wọn tẹ́ dàrú lójijì ó ṣeéṣe kó mọ́ wọn àná o kó jẹ́ pọ́n àkànní dàfẹ́ wọn rú ọlọ́run dákun bá a tún tò dákun wọlá títóbi rẹ̀ wọlá gbígbọ̀ngbọ̀n rẹ̀ ọkùnrin lórí rí òpè obìnrin lórí rí òpè bá a jẹ́ kó rí àwọn méjèèjì òpè kó lè máa tẹ̀síwájú nínú ìrìn àjò ìfẹ́ wọn. ẹ dákun kí ni ìbéèrè tíjà pápadà wá sọ fún ọmọnìyàn kí ló fa wàhálà gangan tí kìnìún tó fi wà nínú gbèkùn ayérayé tó bá di next episode ẹ gbọ́ má gbàgbé láti máa share rẹ̀ máa save ẹ̀ máa fi ránṣẹ́ àwọn èèyàn kí gbogbo àwọn tó wà nínú ọ̀fìn ìfẹ́ kò fi lè kú ò kódà tó ìmọ̀ gbogbo àdúrà tí fẹ́yìn òfin ní dàrú tí lẹ́yìn òfin ní dàrú ìlà àṣàlàyé ẹ máa lọ sí YouTube wa ALFA JEJE AGBA TV ẹ click subscribe kẹ́ ẹ gbogbo àwọn lectures tó wà ń bẹ̀ lórí Instagram TikTok Facebook page wa àti gbogbo social media pátápátá ALFA JEJE AGBA ni ẹ tẹ̀ síbẹ̀ lágbára Ọlọ́run bá a máa bára wa pàdé o a sì máa sọ̀rọ̀ ìdílé yìí ò ní dàrú ilé tèmi náà ò ní dàrú ọlọ́sìn ní dàdílé wa rú ALFA JEJE AGBA ló kọ́ mi sáwọn àlè.